àwọn eléyìí ń jí ẹ̀yà ara ọkọ̀ tú lọ́gànjọ́ òru. ààjìn òru tọ́wọ́ ti pa tẹ́sẹ̀ ti pa tí kálukú ń sùn lábẹ́ òrùlé rẹ̀ làwọn géńdé mẹ́rin yìí ń rìn kiri ìgboro bí wọ́n ṣe ń pa kúbẹ́kúbẹ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn mọ́tò tí wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ títì àti níwájú ilé. bẹ́ẹ̀ ni wọ́n ń gba horo sí horo. àwọn ẹ̀yà ara ọkọ̀ àti nǹkan ẹ̀ṣọ́ tí wọ́n lẹ̀ mọ́ mọ́tò ni wọ́n ń jí tú ní tiwọn tọ́wọ́ fi bà wọ́n lọ́jọ́ 14 oṣù kẹwàá yìí. orúkọ àwọn afurasí tọ́wọ́ tẹ̀ wọ́n ní Tochukwu Ucheagu ẹni ọdún 27, Emmanuel Oyèkànmí ẹni ọdún 24, Ibama Emmanuel ẹni ọdún 26, Bọ́lájí Babábùnmi ẹni 30 ọdún àti Ifeanyi Ọ̀wọ̀. àwọn ọlọ́pàá tí wọ́n ń pàtiróòlù lágbègbè Òjòdú àti Bẹ́gà ni wọ́n kẹ́ẹ́fín àwọn afurasí yìí nítòsí bíríìjì Ọ̀tẹ́dọ́lá. wọ́n ṣàkíyèsí pé ìrìn ẹsẹ̀ wọn gba ìfura ni wọ́n bá dá wọn dúró. nígbà tí wọ́n yẹ ara àti báàgì tí wọ́n gbé dání wò, wọ́n bá àáké, àdá, ọ̀bẹ àtàwọn irinṣẹ́ tí wọ́n fi ń tú ẹ̀yà ara ọkọ̀ níbẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n rí ẹ̀yà ara ọkọ̀ Toyota ti Nissan àtàwọn ọkọ̀ míì tí wọ́n jí tú. wọ́n láwọn afurasí náà ti jẹ́wọ́ pé ọmọ òru làásìkà àwọn làwọn ń sọ mọ́tò onímọ́tò di kòròfo kílẹ̀ tó mọ́. wọ́n sì ti wà lákàtà àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tó ń ṣèwádìí lẹ́ka iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Pàǹtí, Yábà. bákan náà lọ́wọ́ tẹ àwọn afurasí adigunjalè 5 míì lóru ọjọ́ kan náà. àwọn èrò àti onímọ́tò làwọn eléyìí ń jà lólè níbùdókọ̀ tó wà ní Kòsọ̀fẹ́ lọ́nà márosẹ̀ Kétu sí Ìkòròdú. àwọn ọlọ́pàá tẹ̀sán Kétu ni wọ́n mú wọn. ẹ̀yìn tọ́wọ́ bà wọ́n tán ni wọ́n júwe àwọn méjì kan tí wọ́n jọ ń ṣiṣẹ́ ibi wọn ọ̀hún. ọwọ́ sì bá àwọn náà. alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Èkó sọ pé ẹni tó kéré jù láàrin wọn jẹ́ ọmọ ọdún 18 péré nígbà tẹni tó dàgbà jù jẹ́ ọmọ ọdún 28. wọ́n ti rọ́ gbogbo wọn dà sí Pàǹtí ní Yábà fún iṣẹ́ ìwádìí tó lọ́rìn. lẹ́yìn náà ni wọ́n máa káwọ́ pọ̀nyìn rojọ́ níwájú adájọ́. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.